Kàyéfì ńlá nìṣẹ̀lẹ̀ náà jẹ́ nígbà tí àwọn jàǹdùkú kan tí wọ́n ya wọ ìlú Ògùnmákin tó wà níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé ní ìpínlẹ̀ Ògùn ìyẹn lọ́jọ́ 12 tí í ṣe oṣù kẹwàá tá a wà yìí, ìyẹn ọjọ́bọ̀ tí í ṣe tọ́sídẹ̀ẹ́ yìí, tó sì jẹ́ pé lọ́gànjọ́ òru táwọn jàǹdùkú náà ya wọ ààfin ìlú Ògùnmákin iná máa jí ọ̀pá àṣẹ àti adé ọba ìlú náà lọ. Bó tilẹ̀ jẹ́ pé ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ni orí ìyún ọba ìlú Ògùnmákin ọba James Sódíyà wàjà, ṣùgbọ́n lọ́gànjọ́ òru ní nǹkan bí aago 2 òru ní àwọn jàǹdùkú yìí tí wọ́n porúkọ wọn ní Amusa Kazeem, Òkè Ọládipúpọ̀ àti Johnson Olúwọlé iná máa ya wọ ààfin ìlú Ògùnmákin tí wọ́n sì jẹ́ adé ọba àti ọ̀pá àṣẹ ọba gbé lọ. Níṣe ni ọ̀rọ̀ yìí máa di ariwo ńlá tí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ń kọ́ ha tí wọ́n sì ń sọ yìí pé ìṣẹ̀lẹ̀ tó tàbùkù bá àṣà Yorùbá pátápátá gbà níṣẹ̀lẹ̀ yìí o. Nínú ọ̀rọ̀ ẹ̀, àrò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Òdùtọ́lá ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀, ó ní lóòótọ́ ló ṣẹlẹ̀, ṣùgbọ́n ó lọ́wọ́ àwọn ti tẹ Kazeem àti pé àwọn ti rí adé náà gbà padà lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n tó láwọn kò tí ì rí ọ̀pá àṣẹ gbà títí dásìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí.